Yeah, good evening, sir. Good evening, ma. Yes, Mr. Omoyele Sowore. Mi ò rò pé mo bá yín sọ̀rọ̀ rí. But ó ní second tẹ́ fẹ́ ṣe fún mi ẹjọ́ tó Ọlọ́run, mo bẹ̀ yín ni. This is a very big opportunity for we to know the reality pastor in Nigeria. Pastor kan ló sọ̀rọ̀ ló pè yín lẹ́jọ́ wípé kẹ́ wá stroke oní stroke wá sí ṣọ́ọ̀ṣì òun wípé tí ẹni tó ní stroke yẹn kó bá ti rìn wípé ká ti ṣọ́ọ̀ṣì òun pa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gẹ́ẹ̀tì phone number pastor yìí. Lẹ́yìn tó bá ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa ká fi sí ẹ̀wọ̀n gbére. Ẹ ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ anytime tẹ́ bá fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ nìyí tẹ́ bá fẹ́ kó àwọn lé stroke lọ mo ní stress àti lọ náà. Torí pé ta ti ń wá pastor gidi kiri tí a ò rí. This is a very big opportunity. Ẹ má kàn wò pé wò jẹ́ kí n gbójú kó lórí ọ̀rọ̀ pastor yìí pé kàn sí ẹ̀yẹ ni no. Ẹ jẹ́ ká try it please. Omoyele Sowore Mr. Omoyele Sowore yìí ni mo bá wí. Ṣé mọ̀ pé Ondo state kan láti jọ wá ọmọ àjàgbálẹ̀ mi ọmọ kìrìbó lẹ́yìn àbí kò yé yín please ẹ má waste opportunity tó wà nílẹ̀ yìí mo bẹ̀ yín tó Ọlọ́run ni ẹ gbọ́ ọ̀kan tí pastor yẹn sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí pastor yẹn sọ. Òun náà lẹ ti gbọ́ yẹn. So Mr. Omoyele Sowore ẹ má yẹ kíkíní ìpẹ́ ara. This is very big opportunity. Ó pẹ́ tí mo ti ń wá àwọn pastors gidi kiri. Mo ti wá pastors pa. Ìdí nìyẹn tí mo fi ya ẹ hàn náà. Ẹ jọ̀ọ́ á ní ìdá àwọn pastor gidi. Bọ̀ kó tó ti pa máa lọ. Ẹ jẹ́ kó kọ́kọ́ ṣe ìwé náà. Wípé lẹ́yìn tí ta bá ti kó àwọn stroke lọ síbẹ̀ tí ò bá ti wò sàn. Lẹ́yìn ta bá ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa. Kó ṣẹ̀wọ̀n gbére kó wà lẹ́wọ̀n gbére. Please don't joke with this matter. Ẹ bá get number man pastor tó ń sọ̀rọ̀ yìí. So that kọ́kọ́ wá ṣèwé. Please we need it urgently. Ẹ má fojú kọ́mọ̀ kínní very compulsory. Please we need to go there with the six people that have stroke. Yes, tó bá lè rí kan wò. Tó Ọlọ́run bá rán sí kan lọ́run lè rán sí kejì. Bẹ́ẹ̀ ni ká lè fi confirm nǹkan tó ṣẹlẹ̀ gangan. Please Omoyele Sowore jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ má lose the opportunity tó wà nílẹ̀ yìí ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Kì í ṣe wípé kó kàn ká ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa nìkan tí ò bá ti lè sí lẹ́yìn tó bá ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa kó ṣẹ̀wọ̀n gbére. So please we need it. God bless you.